A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Àwọn àgbà amòfin àti alẹ́nulọ́rọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ti bu ẹnu àtẹ́ lu ìpètèpèrò ìjọba fìdí-hẹ̀ẹ́. Lánàá ni àwọn àgbà amòfin fẹnukò wípé wọn kò gbọdọ̀ fún ẹnikẹ́ni láàyè láti dabarú ìjọba tiwantiwa. Wọ́n gba àwọn tí inú ń bí sí èsì ìdìbò tí ó gbé aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wọlé ní ìmọ̀ràn láti jẹ́ kí ilé-ẹjọ́ ṣe ìdájọ́. Àwọn amòfin tí ó fajúro sí ìgbésẹ̀ ìjọba fìdí-hẹ̀ẹ́ ni akàwé-gboyè Ise Sage, Dókítà Olisa Agbakoba, Fẹ́mi Fálànà, Mba Nkwene, Ahmed Raji, Olóyè Ajíbọ́lá Arìbísálà, Babátúndé Fáṣànù, Adékúnlé Oyèsànyà àti Emeka Etiaba. Àwọn amòfin wọ̀nyí tẹnumọ́ ìgbésẹ̀ ẹ̀ka òṣìṣẹ́ ìpínlẹ̀ DSS wípé wọn kò ní fi àyè gba irúfẹ́ bẹ́ẹ̀ nínú ìjọba tiwantiwa. Lára àwọn tí ó bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ náà láti rí gómìnà ìpínlẹ̀ Plateau Simon Lalong, àjọ ẹgbẹ́ àwọn ọmọ ilé-ìwé NANS, àgbà oyè nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ẹ̀ka ti ìpínlẹ̀ Edo Charles Idahosa, gómìnà àná ní ìpínlẹ̀ Enugu Chimaroke Nnamani, àjọ ẹgbẹ́ àwọn àgbà Ìgbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Olùpolongo ìbò ààrẹ fún ẹgbẹ́ òṣèlú Labour Party sọ̀rọ̀ wípé àwọn kò mọ nǹkan kan nípa ìgbésẹ̀ náà. Ise Sage fi ìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn tí ó wà nídìí ìgbésẹ̀ yìí ní láti jẹ́ àwọn tí inú ń bí nítorí wọ́n fìdí rẹmi nínú ètò ìdìbò. Ó wá ṣe ìkìlọ̀ láti dẹ́kun ìpètèpèrò tí ó lè mú wa rántí ìrírí ìfẹ̀míṣòfò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ilé-ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Èkìtì pàṣẹ lánàá kí wọ́n fi Janet Jẹ́gẹ́dẹ́ sí ìpamọ́ gẹ́gẹ́ bí ọ̀daràn alárùn ọpọlọ tí ó gún ọkọ rẹ̀ Káyọ̀dé pa. Janet Jẹ́gẹ́dẹ́ tí í ṣe ọmọ ọdún 36 years ni a gbọ́ wípé ó gún ọkọ rẹ̀ pa ní ọjọ́ 17 oṣù kọkànlá ọdún 2019. Nínú àlàyé ni Ayọ̀mídé ọmọ ọkọ rẹ̀ ti sọ fún ọlọ́pàá wípé ìyàwó bàbá òun pe òun lórí aago láti wá gbé bàbá òun lọ sí ilé ìwòsàn nítorí pé òun ti pa á. Nígbà tí ó dé ilé, ó bá bàbá rẹ̀ nínú àgbàrá ẹ̀jẹ̀ pẹ̀lú ọ̀bẹ ní igbá àyà rẹ̀. Ó béèrè ohun tó ṣẹlẹ̀ ṣùgbọ́n bàbá kò lè sọ̀rọ̀ dáadáa mọ́. Bámidélé sáré lọ pe àwọn alábàágbélé wọn láti lè ràn án lọ́wọ́ gbé bàbá lọ sí ilé ìwòsàn níbi tí wọ́n ti túfọ̀ wípé bàbá ti kú lójú ẹsẹ̀, dead on arrival. Síwájú àkókò yìí ni Ayọ̀mídé sọ wípé ìyàwó bàbá òun pe òun láti kìlọ̀ fún bàbá òun kó yé kó obìnrin, bí bẹ́ẹ̀ kọ́ òun á pa á, ṣùgbọ́n ọ̀rọ̀ ẹnu lásán ni Ayọ̀mídé kà á kún. Lẹ́yìn atótónu ilé-ẹjọ́, agbẹjọ́rò fún afẹ̀sùnkàn Emmanuel Adédèjì pàrọwà fún ilé-ẹjọ́ wípé alárùn ọpọlọ ni Janet nígbà tí ìṣẹ̀lẹ̀ yìí wáyé, fún ìdí èyí kí ilé-ẹjọ́ dá a sílẹ̀. Adájọ́ Bámidélé Ọmọ́tọ̀ṣọ́ wá pàṣẹ kí wọ́n fi Janet pamọ́ gẹ́gẹ́ bí ọ̀daràn alárùn ọpọlọ sí ibi tí a mọ̀ sí Correctional Service Center ní Adó-Èkìtì títí gómìnà yóò fi mọ ìhà òfin lórí ọ̀rọ̀ náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìròyìn ilẹ̀ òkèèrè. Ènìyàn tí iye wọn tó 35 ni a gbọ́ wípé wọ́n ti pàdánù ẹ̀mí wọn ní pẹpẹ Hindu ní orílẹ̀-èdè India. Ogunlọ́gọ̀ èrò tí ó wà níbi àjọyọ̀ ẹ̀sìn pàtàkì kan ni wọ́n rélu omi nígbà tí àtẹ̀gùn orí afárá náà ya lulẹ̀ ní ìlú Indo ní Ọjọ́bọ̀. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé àwọn 39 ni ó ti di olóògbé. Ẹnìkan tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú ẹ̀ sọ fún AFP wípé ó kù ẹyọ ẹnìkan tí wọ́n ń wá níbi ìṣẹ̀lẹ̀ náà. Ìwé ìròyìn India ṣàlàyé wípé obìnrin àti àwọn ọmọ wẹ́wẹ́ títí kan ọmọ ọdún kan àbọ̀ wà lára wọn tí wọ́n rélu ibú omi tí ó jìn tó ìwọ̀n ẹsẹ̀ bàtà 25 feet. Ààrẹ orílẹ̀-èdè India Narendra Modi fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn sí ìṣẹ̀lẹ̀ náà. Ó ní ìjọba ìpínlẹ̀ ti ń ṣe ètò ìrọ̀rùn fún àwọn ẹbí tí àjálù náà kàn.
Iye owó tí ó tó ₹200,000 (200,000) ni wọn yóò fún ẹbí olóògbé kọ̀ọ̀kan. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tun ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.